àti ìbànkọ́ rẹ̀ mi Adéṣọlá Ọmọtọ́lá Ìwọ́lá mi Àrẹ̀mú Adé àwo cosmetics director Adénẹ́kan àwo Bàjó Olúwo mo gbà fún ẹ tó àti Ọjọ́ra Pàṣà bàbá Àrólé Fẹlá àwo Folúwaṣọ mi lè gbé ètò àdúpẹ́ orí tẹ̀sí Olúwa lọ́bẹ̀ lẹ́sẹ̀ nínú ọkọ̀ kẹtùrí kan ọkọ̀ ọba oníṣàwà lẹ́sẹ̀ àti ìbànkọ́ rẹ̀ mi Adéṣọlá Ọmọtọ́lá Ìwọ́lá mi Àrẹ̀mú Adé àwo cosmetics director Adénẹ́kan àwo Bàjó Olúwo mo gbà fún ẹ tó àti Ọjọ́ra Pàṣà bàbá Àrólé Fẹlá àwo Folúwaṣọ mi lè gbé ètò àdúpẹ́ orí tẹ̀sí Olúwa lọ́bẹ̀ lẹ́sẹ̀ nínú ọkọ̀ kẹtùrí kan ọkọ̀ ọba oníṣàwà lẹ́sẹ̀ àti ìbànkọ́ rẹ̀ mi Adéṣọlá Ọmọtọ́lá Ìwọ́lá mi Àrẹ̀mú Adé àwo cosmetics director Adénẹ́kan àwo Bàjó Olúwo mo gbà fún ẹ tó àti Ọjọ́ra Pàṣà bàbá Àrólé Fẹlá àwo Folúwaṣọ mi lè gbé ètò àdúpẹ́ orí tẹ̀sí Olúwa lọ́bẹ̀ lẹ́sẹ̀ nínú ọkọ̀ kẹtùrí kan ọkọ̀ ọba oníṣàwà lẹ́sẹ̀.